salatu wa salam ala rasulillah ala alihi wa sahbihi. Jihad kẹgbọ́dá ara Islam ni. Gbólóhùn yẹn, iṣẹ́ rẹ̀, ìgbàgbọ́ nú ẹ̀, títẹ̀lé, lílò kò kìí ṣe kírímínà tá a máa gbé pamọ́. Tá a bá dákẹ́ lórí ìtumọ̀ jihad, àwa lọ́dọ̀ tàwa Islam táwa ń ṣe kìí ṣe Islam ẹnìkan, Islam tá a bá rí pé ó ní ìpìlẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run àti ọ̀dọ̀ Ànábì wa Muhammad salam. Bó ti wọ́ tó jẹ́ yí pé ọ̀tá ànábì ni ọ́ ò fẹ́ Islam rí, ó di dandan kọ́ ọ mọ̀mọ̀ tún mọ kí ni à ń pè ní Islam tó jẹ́ pé ara rẹ̀ ní jihad. Àyá Kùránì àmọ́yé ló sọ̀rọ̀ nípa jihad. Wajahidu kutiba alaykumu al-qital wa kuriha lakum asa an takrahu shay'an wa huwa khayrun lakum. Àyá oríṣiríṣi. Jihad ara Islam ni. Ṣùgbọ́n kí ni ìtumọ̀ jihad? Ìtumọ̀ jihad ni wípé ìgbìyànjú lọ́nà mẹ́ta. Ìgbìyànjú lọ́nà mẹ́ta. Ìgbìyànjú alákọ̀ọ́kọ́ ni pé báwo ni tí mo gbé lọ́wọ́ tí mo gbàgbọ́ nú ẹ̀ yóò ṣe tàn ká. Àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì, báwo ni ń ṣe dáàbò bò. Ẹ̀kẹta, báwo làwọn tí bá ń ṣe tán tẹ̀lé ìgbàgbọ́ yìí nǹkan kan ò sì ní ṣe wọ́n. Ní tí mo gbé dání, àgbọ́yé tí mo gbé dání, báwo làwọn èèyàn ṣe fẹ́ mọ̀. Àlàáfíà tí Islam ń gbé káàkiri, ìtọ́nisọ́nà, ìmúnikúònú òkùnkùn lọ sínú ìmọ̀lẹ̀ tí Islam ń gbé lọ́wọ́, báwo la ti fẹ́ tàn ká. Bákan náà, báwo ni a ṣe fẹ́ dáàbò bò ó, tá a dìfẹ́ǹdì ẹ̀, tá a dáàbò bò ó. Bákan náà, báwo la ṣe dáàbò bò àwọn èèyàn tó jẹ́ pé wọ́n nígbàgbọ́ nínú Islam. Tí kò bá sí jihad nínú Islam, a jẹ́ pé Islam ò serious. Ní tí ó bá ní mínì, tí ò full, tí ò ní nǹkan kan pọ̀ mọ́ ọmọ èdè ènìyàn, tọ́kà jẹ́ pé ọ̀rọ̀ lásán tí ò ní message, kò ní mission, kò ní kankan ṣe pọ̀ mọ́ gbèsè ayé àwọn èèyàn kan pàtàkì, láàrin mú fún jihad kò mẹ́. Kò rọrùn fáwọn èèyàn kan láti survive without jihad. Ọ̀tá yóò wà bá ọ defend ara rẹ tó bá bọ̀, jihad ni. In tó gbé dání, má jẹ́ wọ́n gbà kúrò lọ́wọ́ rẹ̀, má sì jẹ́ wọ́n bàjẹ́, jihad ni. Báwo ni tó gbé dání yìí, báwo ló ṣe fọ́n ká? Ìgbà táwa fẹ́ fọ́n Islam tí a ká, ìpèpè ni. Àmọ́ ẹni ọba wa bá wa jagun àdàbòbòra wa. Tí Islam sọ ni pé in tí òun gbé dání yóò, ẹni a bá ṣàlàyé ẹ̀ fún tó bá gbà kọjọ ìwà, tí kò bá gbà lakum dinukum waliyadi. Máa ṣe ẹsẹ̀ tí èmi náà máa ṣe tèmi. Mọ́ torí wípé èmi ọ̀gbá tó gbà kọ́ wá ló gbógun tì mí, tó bá gbógun tì mí jihad ní fi reply rẹ̀. So mo ṣe defend ara mi pé mọ́ gbógun tì mí, fi mí lọ́rùn lẹ̀, jihad ni. Ó rí àwọn ọ̀dẹ̀ wọ́n ní wọ́n ti ń pèpè sí jihad o, nígbà tí wọ́n bá ń pèpè sí ìparun, ikú, àrùn. Ọgọ́ ni kò sẹ́sìn kankan tó náà ní ọmọ ogun. Bí wọ́n ṣe ń pè ẹ̀sìn àwọn oníṣẹ̀ṣe tó, ṣé wọn ò lọ́mọ ogun ni? Wọn èyí lòbọn, ṣé wọn èyí tafà, wọn ìnáyàn ló ń dè, wọn ò lọ́mọ ogun, ò ní akọgun. Ṣé wọn jagun ẹmẹ́yẹ ìlú tí wọ́n tú, ọmọ ìgbà tí ogun jíjà Yorùbá àwọn ẹlẹ́bọ, ọmọ ìgbà tó tú ìlú Ọ̀yọ́ Aláàfin gẹ́gẹ́ fúnra rẹ̀. Ìlú wo ní bẹ́ẹ̀lẹ̀ Yorùbá yìí àfàwọn kọ̀ọ̀kan tọ́lọ́ ń kàṣàánú tó gun ọjà. Ẹ̀yin ẹlẹ́bọ gẹ́gẹ́ fúnra yín jagunjagun ni yín. Ẹni bá fẹ́ sẹ̀mí lẹ́gbẹ̀ẹ́ yín kọ́mọ́ rìmúfù jihad o, torí tọ́wọ́ ti rìmúfù jihad ẹ lọ lù pamọ́lé ni. Ẹ ti gbàgbé 1950 Apálára, àfẹ́ Apálára tó ṣe wáàsí lẹ́kọ̀ọ́. Ebá àwọn jagunjagun ẹ̀yìn ẹlẹ́bọ lọ́lọ́ ọ̀dọ́ rẹ̀ lọ́lọ́ rẹ̀ rámú. Ní tí Christian ò ṣerú ẹ̀ fún arí. Wọ́n pa wọ́n sì kún wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n dẹ̀ dà sódò. Tọ́ ọba ti wá bá rú èmi nìsí tọ́ba wá bẹ́ mi. Ọba àwọn olóòtú rẹ̀ ń bẹ̀. Mufti ò gbọ́dọ̀ ṣe wáàsí àti wá kó kóńdó lọ́wọ́. Ọ̀rọ̀ àwọn kóńdó lọ́dọ̀ tèmi náà.
àná àkókò ń dò rẹ̀ lẹ̀ tẹ́jọ́ fi nara yín ó rò pé ẹ̀gọ́ ni a ní pèpè sí tánàbí wá ṣe tí ẹ bá ṣe pé ànábì jẹ́ jagunjagun wọn bá bá lu ẹ̀jẹ̀ tára ànábì jẹ́ wá jagun ọba róòmù jagun ọmọ pa àwọn róòmù ní darí ilẹ̀ lárúbáwá àtàwọn faris àwọn persian àwọn colonial master àwọn tó wá láti lu tiẹ̀ tí èsè lárúbáwá wọn èsè lárúbáwá wọn á jẹ gàba lé ẹ lórí ànábì wá pèpè sójú ọ̀nà ọlọ́run tán àwọn lábá ń gbọ́ iye torí èdè wọn yíra wọn àwọn tìlú wa fẹ́ jẹ gàba ọwọ́ à ń jagun ọwọ́ ni ó sì jagun kò ní jagun ìlú wo lórí láyé yìí tọ́jọ́ lù gidi tó ní àlùbáríkà tí ọjà àfọmìnira ara rẹ̀ ẹ fi alẹ́ ẹ máa lọ lu yín tó jihadi ara ìsìláàmù ni ìwọ tó ń bẹ̀rù jihadi nǹkan burúkú ń bẹnu ẹ̀ ni àwa o à ń sọ̀rọ̀ nípa jihadi bẹ́ẹ̀ ni à ń sọ̀rọ̀ nípa jihadi gbogbo táwọn ẹni bá sọ nípa jihadi là ń sọ gbogbo tó bá bá nù kùránì là ń sọ tó bá bá nù rẹ̀ à ń sọ mọ̀wùlẹ̀ jọ já ọ ní àyà christian ní crusade tí ó gbébọn tí ó pààyàn tí wọ́n jagun àìmọye ogun ni wọ́n já lọ bọ́ọ̀bá ti hàn níwèé lọ gọ́gù kọ́ ọmọ iye ogun tí christian já dẹ́sẹ̀ pé bíbélì sọ fún pé tó máa gbọ́ létí ọ̀tún kọ́ ọkọ̀ tó ti sí ìlú britain tí christianity ti wọ ibi àti ìlú amẹ́ríkà tí ń protect christianity lágbàáyé ṣé n tí báìbù bá wọn sọ ni wọ́n ṣe báìbù sọ pé tó máa gbọ́ létí ọ̀tún kọ́ ọkọ̀ tó ti sí sáwọn wa ń kọ́ tó ti sí àwọn nẹ́ẹ̀tì ń bá yẹn létí téèyàn torí àtìgbà tiẹ̀ padà ìlú britain ó ní 145 military bases káàkiri orílẹ̀-èdè olórílẹ̀-èdè lágbàáyé tẹ̀sí orílẹ̀-èdè tiẹ̀ o ọ̀tọ̀ ní military headquarter tiẹ̀ nílùú britain wọ́n tún wá lọ òlù wọ́n lọ kọ́ ọmọ ogun síbẹ̀ láti fi lè protect culture wọn interest wọn ntí ẹ gbé dání wọ́n kó alẹ́rù ẹ má gbàgbé àwọn ọlọ́pàá muhammad zohir àléfà mùsùlùmí the last àléfà ní sokoto àwọn ọlọ́pàá ebi crusade náà ni ogun náà ni so kí mùsùlùmí àmọ́kò náà máa ní defense dídìrín ilẹ̀ amẹ́ríkà 750 military bases in 80 countries ilẹ̀ amẹ́ríkà tí ẹ tó wá bu àyà orílẹ̀-èdè bíi Haiti tó fojú sùn kó fẹ́ jẹ gàba lé lórí títí tí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn sọ́jà amẹ́ríkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láìsí ìlú ẹ̀ tí wọ́n dúró ń bẹ̀ tí wọ́n kó weapons síbẹ̀ àti bàálù àti bọ́ǹbù àti gbogbo nǹkan àtàwọn ọmọ ogun wọn 175,000 American army lamẹ́ríkà fọ́n káàkiri àgbáyé kí wọ́n lọ dúró lu olù ẹ̀mẹ́yẹ àwọn ilẹ̀ lábá tí wọ́n dúró sí wọ́n ń bẹ ní Jordan wọ́n ń bẹ ní Iraki wọ́n ń bẹ káàkiri ọjọ́ bí ìlú wọn ni so tó máa ń sọ̀rọ̀ nípa Islam máa advance ju kọ̀ọ̀kan rògbìdìdìrín ní á ní rògbìdìdìrín ní á ara Islam ni jihad abala tẹ́ pè ní defense níbi gbogbo nation kọ̀ọ̀kan Nàìjíríà ní ìsìn gẹ́gẹ́ bí nation a ní defense American wọ́n ní defense British wọ́n ní defense wọ́n sì ní belief wọ́n ní religion wọn bẹ́ẹ̀ ni wọ́n ní ọmọ ogun wọn kò ní ṣe àwa Muslim náà wa náà ní gọ́ọ̀mẹ̀ntì tíá a sì ní defense tíá so tábà ń sọ̀rọ̀ nípa rẹ̀ ọ wà fẹ́ máa bá a táàmù ẹ̀ ọ lọ wo bí táà ti ń gbé lọ bí àwọn táà ń bá gbé ó lè ró lórí ire kankan níbi táà ń gbé tí èyí support wa wọn lè sọ pé à ń threaten ẹnìkan kìtà látìrẹ́tì nítorí wọn sọ fún àwọn ká pé àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run ká pé àwọn èèyàn sójú ọ̀nà Ọlọ́run ẹni tó bá gbà kájọ máa ṣe ẹni tí ó bá gbà ká fi ilẹ̀ àgbọ̀dọ̀ èèwọ̀ ni lá ikraha fid-din Suratul Baqara Ọlọ́run ní èèwọ̀ ni ẹ gbọ́dọ̀ fọ́ọ̀ṣì ẹnìkan ṣẹ̀sìn gbogbo tí Boko Haram ṣe a máa ń ṣiṣẹ́ ọmọ Nàìjíríà ebi àwọn ọ̀jọ̀gbọ́n ẹ̀mẹ́yẹ àwọn átíkù ló ń bẹ lórí papers lọ gọ́gù ẹ̀ France wà nínú àwọn tó wà behind Boko Haram àwọn foreigner ló ní Boko Haram kì í ṣe ọmọ ọwọ́ Haúsá gbogbo ẹ̀yin tẹ́ ń da ọ̀pọ̀lọpọ̀ Nàìjíríà ru ọ̀pọ̀lọpọ̀ àtẹ̀yìn tẹ́ pera yín ní Yorùbá nation tẹ́ fẹ́ máa dalẹ̀ Yorùbá rú bí àwọn foreigner kan tẹ́ ń kówó fún yín lọ́jọ́ kí egun yín máa le tẹ́ gọ̀ bí tasútasú tẹ́ kẹfẹ́ máa dí àlàáfíà lọ́wọ́ àwọn ò ní dí àlàáfíà lọ láéláé wọ́n ń pariwo pé mufti wo the grand mufti of Yorùbá land ẹ bá sọ̀rọ̀ o kọ́ mọ̀ pé àwọn èèyàn sí jihadi mọ́ o nígbà tó ṣe pé bèbí ni mí nígbà tó ṣe pé gbọ́ ni mí gbogbo mùsùlùmí ń pè sí jihadi ẹ gbọ́dọ̀ bìlíìfù nù ẹ̀ tọ́lá alukur'an lọ sọ àdìsí ni ọ̀sọ́ ẹ̀yin náà ẹ fún ayé ní training àwọn ọmọ yín ànábì ní ẹ jẹ́ wọ́n kọ́ ẹ̀kọ́ bí yẹn ṣe máa wọ ẹ̀dùn tó bá ká wọn mọ́ ká máa bí wọ́n ṣe wẹ̀ ìlú olódò nílùú wa
wọ́n lè nǹkan kan lè ṣẹlẹ̀ kán wà nú odò kán fẹ́ jáde tí wọ́n bá máa odò wẹ̀ wọ́n ó kú bẹ́ẹ̀ ni kí wọ́n sì wẹ̀dò ara training defence ni ànábì lọ sọ bẹ́ẹ̀ ó ní ká sì tún kọ́ wọn nípa bí wọ́n ṣe máa ń shoot bí wọ́n ṣe máa ń sun nǹkan àrímáyà àdísì tọ́lá láàfíà tó tún sọ àwọn ọmọ yín ẹ̀kọ́ ẹ̀yin àgbàlagbà náà ẹ̀yin náà ẹ̀kọ́ àdà wọ̀l islam jẹ́ ń pè ní islam nù má jẹ́ kí dídìrín kan kó tàn ọ́ jẹ́ o àwa nílùú bí tá a gbé àwọn ọmọ wa bá participate níbi security gbogbo òlù ló sì support wa ọlọ́pàá ò against wa ọlọ́pàá wa ọmọ ń kí wa ni tá a bá ràn wọ́n lọ́wọ́ àmọ́ security tàwa ó láàlà ní tó fi nàìjíríà ò bá fara mọ́ àní lò bí security bí àwọn ìbọn tí wọ́n ń lò bí ẹ̀wọ̀n àwọn ètí àmọ́lé àáfà lọ́lọ́pàá lọ́wọ́ ni tó dáa fọ́ ló fi rí pé o lè rí kápẹ́ àló ń jàgídíjàgan láéláé rísì ni pé a sọ òfin orílẹ̀-èdè wa lọ́ọ̀yà ń bẹ a níjókòó tí ń jà fẹ́tọ̀ ọmọnìyàn more than 200 ìjà tí ìmíì ti lọ kóòtù bọ̀ tó yẹ pé gbàtà dá sí ni wọ́n lọ withdraw ẹjọ́ yẹn kó kóòtù àwọn lọ́ọ̀yà wa àbí legal department wa àná create tí wọ́n pè ní tourist ẹ̀yẹn ní ìjókòó every Saturday and tó bá dẹ̀ lọ bá wọn ní everyday náà wà bá wọn lọ́fíìsì tó bá yàn ọ̀jẹ́ lọ bá wọn ńlànà òfin ìlànà ilé ẹjọ́ ìlànà ìjọba bóyá ká lọ bá ìjọba àbí ká gbé ẹjọ́ lọ sílé ẹjọ́ sọ́wọ́n tá a gbé yẹn kalẹ̀ ó rò bá wà sí mistake bí security before kí security wa kó tó lè operate àwọn lọ́yọ̀ sọ fún ààlà tó fi Nàìjíríà sí kíni ìyẹn lọ òfin lè rí mistake kankan pẹ̀lú wa àwọn kan pé àwọn tààwọn tó kó ara ìjọba wa tó gbọ́ lẹ́nu rẹ̀ àfòfin gbé ọ̀hún tí ọmọ lé ọwọ́ àsanwó ọ̀sanwó pé ọ̀sọ̀sọ̀kúsọ tó àti yí bàbá tó fẹ́ máa bàlúwa jẹ́ tó Ọlọ́run ò fún láàyè àní dákọ yín torí yọkàn dàbẹ̀ ni pé ẹ fẹ́ dọ́gbọ́n jẹ́ ká máa tan ó kọ yín ni àmọ́ àwa o àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìgbàgbọ́ wa níbi jihad ara Islam láti dúpẹ́ pé Ọlọ́run fi jihad sára Islam tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀dẹ̀ làbá yà dẹ̀dẹ̀rìn táà kan bàbá máa yàn jẹ ẹlẹ́bọ wọlọ ló pc o àbí ní àwọn jagunjagun oríṣiríṣi tẹ́ máa dàfẹ́ rí oríṣiríṣi àbí ṣé ẹ̀yin ò ní ṣe jihad báwọn christian ò ní crusade kọ̀ láwọn ọmọ ogun iná ìmọ̀ sọ́hun ìlú Britain táwọn christian ti wá 145 military bases lẹ́yìn pé wọ́n lọ́mọ ogun lù wọn tó wọ́n tún wá lọ lù wọn tó lọ kọ́ ọmọ ogun bẹ̀ kí lè yún America 750 military bases America ó wo orílẹ̀-èdè Haiti ó wò sọ̀sọ̀sọ̀ ọ̀dẹ̀ pa àwọn gbogbo ẹ̀ síbẹ̀ 175,000 sọ́jà Amẹ́ríkà ni wọ́n fọ́n káàkiri àwọn lòólù tí wọ́n lọ jẹ gàba ń bẹ̀. so ọwá ní àwa Muslim káà náà mọ́ ní jihadi ó náà ní àgbọ́yé nípa security fún ẹni wọ́n bá fẹ́ bá wa jà kò ní ṣe ká defend ara wa àbí ká protect ara wa níbi olè níbi ọ̀daràn níbi ẹni tí wọ́n bá ń ba ìlú jẹ́ níbi ẹni tí ó fẹ́ kálàáfíà kó síkẹ́ni kọ́ wà kí security wà fún wípé ọyá ẹlọ́bá christian kẹ force wọn lọ sínú ẹ̀sìn kùránì takò ẹni tó bá lo security mùsùlùmí pé kí wọ́n lọ force christian wípé kí wọ́n wọnú Islam ó ń tọ̀ka àgbàládá yọ gbẹ̀sẹ̀ ni ó níyà tí ó jẹ lọ́dọ̀ náà gẹ́gẹ́ bá Al-Qur'an ṣe sọ́nù Suratul Baqara ìpínlẹ̀ ìkọ́ra àfìdí ọgbọ́dọ̀ mú ẹnìkan kan ní dandan láti ṣẹ̀sìn àwọn ni wọ́n máa kó ọmọ ogun lọ sílùú àwa mùsùlùmí láti lọ jẹ gàba irú bí sẹ́ẹ̀sì lọ gba Palestine irú bá Amẹ́ríkà sì kó sọ́jà lọ sí Iraq irú bá Amẹ́ríkà sì lo odidi 20 years tó lọ bá wọn jà ní Afghanistan wọ́n sì pẹ́ ń bẹ̀ tó wọ́n padà fọwọ́ balẹ̀ náà ni àyàn náà máa ń ṣe crusade káàkiri ẹ̀yin ẹlẹ́bọ náà ọwọ́ tẹ̀yìn tiẹ̀ ti balẹ̀ lọ́sẹ̀ agbára kan fún ìṣẹ̀sìn kankan mọ́ pé kọ́ máa sọ pé wọn ó kó sọ́jà kan ta lọ́lọ́ bá ta ló lù lálùwò wọ́n sá kàwọ́ pé ìwọ ló lù lálùwò kó lè gbé ojú ọ̀sẹ̀ wọn. so bẹ́ẹ̀ náà ni ó sì jẹ́ pé ó ń kálukú ẹ̀sìn ìlú wọn máa ń ní security wọn so nínú Islam security náà wà kẹ́yìn mùsùlùmí kẹ́sì múra sí i nítorí tí wọ́n fi lè máa halẹ̀ ní pé wọ́n ò fẹ́ kẹ́ ẹ ní ká lè jẹ gàba lé lórí ká lè disturb ẹ̀sìn yín ẹni ọba wa bá ọ defend ara rẹ òfin Nàìjíríà ni tẹ́nìkan bá ká ọ mọ́ defend ara rẹ̀ mọ́jẹ̀ wọ́n pa ọmọ ṣe pa apàlára 1950 àwọn ẹlẹ́bọ lọ́pàá o àwọn oníṣẹ̀ṣe lọ́pàá o lẹ́kọ̀ọ́ 1950 apàlára wọ́n pa tábà wọ́n ṣe wáàsí lọ́wọ́ wọn lọ gbé lórí wáàsí wọ́n dẹ̀ kún wẹ́lẹ́wẹ́lẹ́ wọ́n dẹ̀ dà sódò káwọn ọlọ́pàá Nàìjíríà tó wá wọn rí wọ́n dẹ̀ ní wọ́n pa gbogbo wọn pátátá so tó bá lọ ṣe wí ẹ̀ anybody tó bá lọ rí ṣe wí à support Nàìjíríà security kó lọ pàdánù
even muslim tọ́lọ́ rẹ̀ pa christian àbọ̀lọ́ pa ẹlẹ́bọ tí nàìjíríà security bá ti mú ẹ pa òun náà bó ṣe àwọn onítọ̀hún kì í ṣe islam o ìyẹn ò kì í ṣe jihad o ẹ máa ń support èyí ò kì í ṣe jihad tánà bí wí tó ń bàbá wa dá a lé tá a sọ túmọ̀ jihad ṣé àwọn àyọ̀ ń dáfẹ́ yẹn ọ̀dẹ̀ aláìmọ̀ kan kẹ́ ẹ máa sọ̀sọ́kúsọ tẹ́ẹ̀mọ̀ káyọ̀ lérò bí ẹ̀yin ọ̀rọ̀ yín ló ṣe kí ni lójú òdòdó lójọ́ náà ìrọ̀lẹ́ ń pa jihad ara islam kò ní kó ń bẹ́ a sì ní yé máa gbàgbọ́ a sì ní yé máa practice ẹ̀ tó o bá sì gbọ́ yé ọ̀nà fara rẹ balẹ̀ ni ìwọ lọmọ fòrò tí ń bọ̀ ọjà ìwọ lọmọ bó ṣe ń dẹ́rù bara rẹ èrò tó nípa ọ̀pá mùsùlùmí ọ̀pá wa ọbẹ̀ ẹ̀sìn wa jẹ́ ó lé islam kó ẹ̀sìn àjòjì ní èrò tó ní ń dẹ́rù bọ̀ islam ti dé ó ti dúó ó ti pẹ́ ká tó gbà bá rẹ ní islam ti wà bí ó sì máa wà lọ láéláé nu bó ṣe sọ jíjò dúró ọ̀rọ̀ ẹ̀sìn wọn yìí ṣe ìdẹ́rùbà anybody pé kò sí pé àlàáfíà ibikíbi tá ok mo ń sọ̀rọ̀ kan mo sì ń fi múlẹ̀ wípé lónìí yìí ní south west wáyé yàtọ̀ sí south east tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa crime ìfọ̀kànbalẹ̀ ibo ni ọ̀daràn pọ̀ jù ibo ló ti kéré ibo ni ìfọ̀kànbalẹ̀ wà ní south mẹ́tẹ̀ẹ̀ta south east south west tí Yorùbá wà ní ìfọ̀kànbalẹ̀ wà jù ok àwa ní south west ó ní state mẹ́fà lọ béèrè lọ́wọ́ àwọn tó bá mọ̀ nípa bí nǹkan ṣe ń lọ state mẹ́fẹ̀ẹ̀fà yẹn Ọ̀ṣun state ní ìwà kidnapping àbí ká máa pààyàn káàkiri rádaràdá ló ti kéré jù wọn ló wà secure jù láàrin state mẹ́fẹ̀ẹ̀fà tí ó jẹ́ Yorùbá ní south west ní o Ọ̀ṣun state ní so àìsàn máa dọ̀sùn state ibi táwa wà tó jẹ́ kọta wa títà àwọn ti dìde tẹ́mi mufti náà ti dìde local government mi lọ́wọ́ peaceful jù ló ní ìfọ̀kànbalẹ̀ jù so tó wá rí bí àdúgbò bí tí mo wà tọ́wọ́ gbogbo olúwo pátápátá lọ́ọ́ béèrè àdúgbò bí tí mo wà àwọn èèyàn ń wá wọ́n ń kó wá bẹ̀ ni torí bẹ̀ ni olè tí sábà dá ibẹ̀ ni àwọn ìwọ ọ̀daràn kẹsípà náà ò lè máa ríwọ̀ ọ̀daràn kọ̀ọ̀kan nílùú wo àárí o bó ṣe jẹ́ pé báyìí ṣe rí lónìí ọ̀ ń wà o ṣùgbọ́n òun ló kéré jù ní gbogbo Ọ̀ṣun local government wa ló kéré jù àdúgbò tó àwa ní community wa village wa a máa ń pè ní Tààwùnú Emirate òun lọ́wọ́ wà peaceful jù ní gbogbo lẹ́wọ̀ kí ló fà Islam tó ju dídí tó ọ̀fẹ́ ká preach yẹn òun ni and Christian àjọ ń gbé wọ́n sì ní fọkànbalẹ̀ kò sí ní gàgà lọ́wọ́ béèrè bí ọlọ́pàá bú ìjọba bí ọlọ́pàá bí ìjọba bí má bí irú rẹ tẹ́jọ fọ́nú ẹni wọ́n bá mọ̀wé dáadáa tó sì ń gbé lù àmọ́ sì bí àwọn àgbà táyé ti kọ̀yìn sí wọ́n ti kọ̀yìn sí tó má ti ń sọ̀rọ̀ náà ló ti rí pé bàbá yìí ayé rẹ̀ ò sunwọ̀n àwọn tó bá jẹ́ èèyàn gidi tó jára lọ́dọ̀ ọba kọ́ lọ béèrè lọ́dọ̀ local government ta ní gbogbo local government ta ní kọ́ lọ béèrè lọ́dọ̀ ọlọ́pàá kọ́ lọ béèrè lọ́dọ̀ àwọn èèyàn ńláńláńlá kọ́ lọ béèrè wá lọ́dọ̀ aráàlú lọ́dọ̀ ọlọ́kadà lọ́dọ̀ àwọn ìyálọ́jà àtàwọn ṣàdúrà fáwọn àwọn tòótọ́ ẹ pé ìsìláàmù ìtawà ká bó ṣe rí nìyẹn àlàáfíà ni máa ń kọ́ọ̀sì kì í ṣe wàhálà kò dẹ̀ ṣogún lù tí àdá ogun kan lẹ̀ ìwọ tó ń sọ̀rọ̀ yàlọ́ tó bá bàbá tó bá ẹnu rẹ̀ ọkàn wọ́ ń gbé ni bó ṣe ń sọ̀rọ̀ táwa tí yàtọ̀ bá ti dictate pé rọ́lọ́ ń pa tó bá ti fẹ́ sọ̀rọ̀ míì tó jẹ́ nǹkan gidi náà ni ó tún bẹ̀rẹ̀ ẹ̀rọ nù wo irọ́ rẹ kò sí kan tí ó ṣe fáwà à ń continue kò sí onítàn tí ó dà á dó Ọlọ́run ló gbé akalẹ̀ àwọn nítorí àwọn aráàlú nítorí ọmọ ẹ̀dẹ́ ènìyàn nítorí àánú wọn lọ́lọ́run sì gbé akalẹ̀ bá a sì máa continue ní Ọlọ́run wà pẹ̀lú subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin.